ó mú hammer sínú bag ìyẹn ilé kan driver ó mú hammer sínú ká tó kó nílé ni ó ti arrange hammer sínú bag pẹ̀lú okùn so nígbà tá a máa débẹ̀ báyìí tọ́wọ́n pé àwọn woman yẹn tó wọlé ó ti lọ inú store wọn ó ti lọ má dáa jáde ó sì mú oníká mú dání so báyìí mú hammer yẹn òkè òun má dání ó wá mú ọ̀dá yẹn fẹ́ mi so bí mama ìbọn wà lọ́wọ́ Kofi so àṣà wà nù ilé so bó máa di nǹkan bí around 1:01 nǹkan bí 1:01 so bí àwọn madam yẹn bọ́ ẹ dé nìyẹn nígbà tó máa dé nsìn tó máa wọlé àwa dì síbi ibi dining wọn làwa ẹ̀dì sí akọ̀wá ẹ̀dì síbẹ̀ so bọ́ ẹ òṣìlẹ̀kùn tó wọlé báyìí lẹ́kàn kọ̀ súnmọ́ wọn ni tó máa súnmọ́ wọn. kí lẹ fi bojú. fi kankan bojú. lẹ́kàn àti Kofi àti wọ kí lórúkọ tiẹ̀ náà. Ahmed. ọ̀yá tẹ̀síwájú ẹ̀ fi kankan bojú. fi kankan bojú. tẹ̀síwájú. so bí ó ṣe súnmọ́ wọn ló súnmọ́ wọn bóyá súnmọ́ wọn báyìí ó kọ́ ní kí all lie down ni lẹ́kàn ló sọ bẹ́ẹ̀ ó ló súnmọ́ wọn ó gba ìbọn lọ́wọ́ ilé so ó wá fi control wọn gbé kọ́ lie down so bọ́ọ̀ lie down èmi wà pẹ̀lú bàbá yẹn ẹsẹ̀kẹsẹ̀ bọ́ọ̀ bí bàbá yẹn ṣe lie down èmi àti Kofi la aṣọ bàbá yẹn lókun lọ́wọ́ so òun wà pẹ̀lú màmá yẹn òun àti màmá yẹn jọ ń sọ̀rọ̀ mímú ọkọ̀ tó jọ ń sọ̀rọ̀ ọjọ́ ṣàjọ ń sọ̀rọ̀ jẹ́jẹ́ so àwa wà padà wá ní kí n wá bá ìyá yẹn kó n wá bá bàbá yẹn so wá bá bàbá yẹn ní pé kó fún wa lówó ní pé gbólówó wà bí kò gbówó jáde bàbá yẹn wá sọ pé òun ò náwó lọ́wọ́ nígbà ọmọ òun ṣẹ́kù ni bí kájọ ká ṣàánú òun nígbà òun ò náwó lọ́wọ́ so lẹ́kàn wá sọ pé ẹnu lọ́wọ́ kẹ̀ kìnnìkan ẹ gbówó jáde fún àjàre so bí ó ṣe gbé jọ́tà kan nìyẹn ó bá kọ ó ní kí n gún account number mi wá so mo wá kọ kúdà account number mi mo kọ síbẹ̀ ní bàbá yẹn wá ní òun máa ṣe transfer fún wa. transfer ìlú. lẹ́kàn wọn àti lẹ́kàn ló ń sọ̀rọ̀. transfer ṣé kò padà rárá láti. mi ò rárá ó wá try tọ̀rọ̀ mi yẹn ó try bank account mi yẹn so bank account mi yẹn kò lọ so bí kò ṣe lọ yẹn òun wá mú account tọ̀dọ̀ ẹ̀ ìyẹn lẹ́kàn ó wá mú account tọ̀dọ̀ ẹ̀ wá kọ sínú jọ́tà yẹn so bàbá yẹn wá ṣe transfer yẹn ó kọ́ ṣe 200,000 so lẹ́yìn tó ṣe 200,000 ó ti wá ní 200,000 ó ṣe máa ṣe 200,000 nígbà owó yẹn kéré o bí ó wá tún ní pé bàbá yẹn ṣe ní pé bàbá yẹn wáìnì òun ni kìnnìkan ní pé òun máa pa yín o so bàbá yẹn wá ní ọmọ mi pé ẹjọ́ ń tó ọ lọ ní pé òun máa ṣe iye tẹ́ bá fẹ́ fún yín ní pé kẹjọ ká má pọ̀ òun so bí bàbá yẹn wá ní òun máa ṣe 1 million bàbá yẹn kọ́ ṣe 1 million again. 1 million. ó jẹ́ 1.2. ó jẹ́ 1.2 bóyá ṣe so àkáǹtì bàbá yẹn kò lè ṣe transfer mọ́ bí ó ti ṣe transfer látàárọ̀ so kò lè lọ mọ́. lẹ́yìn tí ẹ bá gba 1.2 million lọ́wọ́ bàbá yẹn kí ló fà á tẹ̀ ẹ̀ pa àti pé ìwádìí jẹ́ kó yé wa pé wọ́n ní nínú yàrá yẹn lẹ́yìn ìbẹ̀lẹ̀ pàṣẹ ẹ wá ṣẹ̀ṣẹ̀ gbé lọ sókè láti lọ dáná sun báwo ló ṣe jẹ́. so bí a ṣe ń bá bàbá yẹn sọ̀rọ̀ lọ́wọ́ eléyìí ti lọ bá ìyàwó yẹn ń gbé kọ́ bá Lẹ́kan ó ti lọ bá bàbá ìyàwó yẹn ní pé kọ́ bí Lẹ́kan ti pa àwádó ti bàbá yẹn so Lẹ́kan ti pa ìyàwó ó fọ́ àmà mọ́ wọn lórí bí Lẹ́kan ṣe fọ́ àmà mọ́ wọn lórí eléyìí wọn sọ pé báyìí tó máa fọ́ àmà mọ́ bàbá yẹn lórí ní pé nǹkan tó sọ kọ́ la wá ṣe yìí náà lórúkọ òun bàbá yẹn ṣe bí bàbá yẹn ṣe rí orúkọ òun nígbà tó jẹ́ pé òun ló ń bá wọn ṣiṣẹ́ ó dẹ̀ máa ń gbowó oṣù níbẹ̀ ó sì mọ account number yẹn ó wá ní nítorí ẹ̀ ni òun ṣe pa ìyàwó. báwo lẹ ṣe pa ọkọ. so ibi tí ó ti wá ń drag wọ́n sọ pé òun ti dáhùn wípé ó máa di wàhálà so bí bóyá lọ mọ́ bẹ́ẹ̀ nìyẹn ìyẹn Kofi ní pé òun máa kú dú ní pé ká kú dú bàbá yẹn náà so bí Kofi ṣe dú bàbá yẹn nìyẹn. Kofi ló dú bàbá yẹn lọ. Kofi ló living room náà lẹ dùn sí. inú living room. báwo ló ṣe wá jẹ́ pé iná ṣe yọ lókè báwo lẹ ṣe kó wọn lókè lọ sún wọn. so bí tí ó ṣe dú bàbá yẹn òkò pẹ́ díẹ̀ báyìí ó ní àwọn ọmọ yẹn dé àwọn ọmọ bàbá yẹn
ààrẹ ti ní ká máa lọ nígbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ so lẹ́kàn wá ní pé òun ò lè fi bíbá ilé báyìí o yàrá yẹn lẹ̀ ìyẹn bóyá ẹ̀jẹ̀ ṣe pọ̀ nílẹ̀ báyìí òun ò lè fi ibẹ̀ lẹ̀ báyìí o so ó lẹ̀ mú mọ́pà ìfi lù ú. òun ló wá lọ mú mọ́bà ń ta pẹ̀lú bucket ó bomi sí òun ló ń ṣe tó ń para tó ń lọ tó ń para time jẹ́ ti ń lọ nǹkan bíi tó 4 nìkan yẹn so máa ní irú ìjọ ló fẹ́ ṣe gbogbo eré ìdá bí ká máa lọ wá ní àwọn ọmọ tó wà nílé nǹkan so ok bí ọmọ yẹn ṣe dé yẹn